Ìkúnlẹ̀ abiyamọ. Ohun tó ṣẹlẹ̀ ní ààfin ọba Olúwo tilẹ̀ Ìwó lónìí ọjọ́ Jímọ̀ tó lóyìnbó ń pè ní Friday tí Yorùbá ń pè ní ọjọ́ Ajé. Ó jẹ́ ìbànújẹ́ ọkàn fún mi láti rí àwọn ọmọ kéékèèké ní condition yìí. Èyí tó fi jẹ́ ìbànújẹ́ ọkàn fún mi ni pé bẹ́ẹ̀ làwọn òbí kan ló sì bí àwọn ọmọ yìí. Ká tiẹ̀ wá sọ pé ọba Olúwo tilẹ̀ Ìwó ò ṣerú ètò ká fún ọmọ kéékèèké lóúnjẹ báyìí. Irú ipò wo làwọn ọmọ yìí wà? Ẹ dákun ẹ̀yin òbí, ẹ̀yin alágbàtọ́. Mo fẹ́ kẹ́ jẹ́ ká jọ fi ojú sùnùkùn wo ohun tó ń ṣẹlẹ̀ níbí. Ó jẹ́ ìbànújẹ́ ọkàn fún mi. Ó tiẹ̀ tá àwọn ọmọ kéékèèké kan tó jẹ́ pé ibi tí wọ́n ti ń fi ìfọ̀rọ̀wánilẹ́nuwò fún wọn lórí pé ṣé àwọn òbí wọn mọ̀ sí bí wọ́n ṣe wá gba oúnjẹ ní ààfin ọba Olúwo. Wọ́n láwọn òbí àwọn mọ̀ sí, kódà ìkan nínú àwọn ọmọ yìí ó sọ̀rọ̀ débi wípé omi bẹ̀rẹ̀ sí ní bọ́ lójú rẹ̀ tí ó ń sunkún kíkankíkan. Ṣùgbọ́n ọ̀rọ̀ yìí ò lè dùn lẹ́nu mi. Àyàfi kẹ́ ẹ farabalẹ̀, kẹ́ ẹ wo fọ́nrán yìí débi tí ó yẹ kẹ́ ẹ wò dé. Bóyá ìjà abiyamọ, bóyá ìjọmọnìyàn, bóyá ó lè gbé ẹ̀yin náà. A sì fi àsìkò yìí kí ọ̀gbẹ́ni Taofeek Adéníyì tó náà ṣe agbátẹrù ètò yìí ní ààfin ọba Olúwo. Torí pé tí wọn ò bá ṣe tí wọ́n ń ṣe yìí, ibo làwọn ọmọ yìí yóò lọ. Ẹ̀yin òbí, ẹ̀yin alágbàtọ́, mo fẹ́ kẹ́ ẹ farabalẹ̀, kẹ́ ẹ wo fọ́nrán yìí dáadáa, kẹ́ ẹ lè jẹ́ ká jọ mọ̀ bá ṣe gbìyànjú láti tọ́jú àwọn ọmọ wa. Torí pé omi ń bẹ lámú o, iṣẹ́ ń bẹ. Ẹ̀yin náà ẹ wò ó. Ẹ̀yin náà ẹ wo ohun tó ṣẹlẹ̀. Ẹ máa bá wa ká lọ. Jókòó lójú ẹ. Kí lorúkọ rẹ? Kò sọ̀rọ̀. Rọ́ọ̀dì àlòkù ẹ̀. Ṣé wọ́n ló mú wa? Èmi mo mú wá. Mọ́mì yín kọ́? Wọ́n ti lóko. Dáàdì yín kọ́? Wọ́n ti lóko. Àwọn náà ti lóko. Sáwọn wa ní tó bá ti dọ̀sán kẹ́ ẹ wá sí pálásì àbí? Àwọn náà sọ bẹ́ẹ̀. Pé kẹ́ ẹ wá gbóúnjẹ tó bá ti dọ̀sán. Kí lorúkọ rẹ? Àbúbá. Àbúbá. Bàbúbá. Mọ́mì rẹ kọ́? Wà lé. Dáàdì rẹ náà kọ́? Wà lé. Wọ́n wà lé. Ṣé wọ́n ló mú wa? Bẹ́ẹ̀ni. Dáàdì yín kọ́? Ó wà lé. Mọ́mì yín kọ́? Ó wà lé. Iṣẹ́ kí ni dáàdì ẹ̀ ń ṣe? Wọ́n ṣiṣẹ́ ọkọ̀. Iṣẹ́ ọkọ̀. Mọ́mì ẹ̀ kọ́? Wọ́n ń ta èkuru. Mọ́mì ẹ̀ ń ta èkuru. Ok, ṣé mọ́mì ẹ̀ wá mọ̀ pé ẹ̀wọ̀n mọ̀ pé ẹ wá bíbà? Bẹ́ẹ̀ni. Àwọn náà wọ́n ní kẹ́ ẹ wá Bẹ́ẹ̀ni. láti wá gba oúnjẹ àbí? Bẹ́ẹ̀ni. Kí ló jẹ láàárọ̀? A jẹ ọkàn. Irọ́ ló ń pa bóòlù sí ní jẹun kan láàárọ̀. Ti jẹ ọkàn. Ò ń parọ́ fún mi níjọ́. Ti jẹ ọkàn. Ẹ ti jẹun kan láàárọ̀ yìí. Ẹ̀yin mélòó lẹ wá? A mẹ́ta. Ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta yìí. Ṣé mọ́mì nǹkan náà ló bí? Ọmọ ti fẹ́ máa sunkún. Ó yá ká ì máa sunkún. Abájọ tẹ́lẹ̀ náà fi ń kanra. Kí ló kọ rẹ? Kí ló wí? Ṣé o sì sọ̀ ń parọ́ fún wa lè àbọ̀ ìṣeré? Ọ̀ ẹ̀ jẹ́ nǹkan kan látàárọ̀. Tá a bá wá délé yín tí wọ́n bá lè jẹ nǹkan láàárọ̀ nǹkan. Sọ pé a bá yín délé o. A bá yín délé, a sì lọ fún àwọn ìyá yín, a fún wọn lówó yìí. Ṣùgbọ́n àní láìkí kó parọ́ fún wa. Ṣé mo pè yín èrò tí kò? Ẹ tí ọba ti tò sáàyè rẹ̀ wò ní fún ní nǹkan. Ẹ má fún lóúnjẹ o tí ọba ti tò. Kí lọ́kàn ẹ́? Kí lorúkọ rẹ? Amira. Amira. Ní tí ẹ yé. Kí ló kọ tiẹ̀? Amida. Amida. Ìwọ Amira. Àbí? Kí ló kọ àbúrò yín? Mabuba. Ẹja mẹ́tẹ̀ẹ̀ta yẹ lọ́dún mẹ́. Remember that female will we see that day we won't buy drug. Kí lorúkọ rẹ? Faruku. Ọmọ ilé ìbò ni ọ. Ilé olóyin. Ọmọ ilé olóyin. Dáàdì ẹ kọ́?
má ti lọ oko. mọ́mí rẹ̀ náà ńkọ́. má ti lọ bì kan. mọ́mí ti lọ bì kan kò sí mọ́mí ẹ̀ náà lé. sáwọn nínú wa gún jẹ ṣé wọn nìkan ló wá. àtẹlẹ. ṣé bọ̀dá rẹ̀ ní àbábúrò rẹ̀ abẹ́gbọ̀n rẹ̀. ẹ̀gbọ́n rẹ̀ ni ọ́ ọgbọ́n ìjọ wà ní. mọ́mì mi wà lé o. mọ́mì yín wà lé. àti dádì mi náà. dádì rẹ̀ náà wà lé. iṣẹ́ kí dádì rẹ̀ ń ṣe. máa ń lo oko. wọ́n ń lo oko. mọ́mì rẹ̀ ńkọ́. máa wà lé. mọ́mì rẹ̀ wà lé. yàtọ̀ ẹ̀yin olólùfẹ́ wa bá ń káwọn ọmọ yẹn náà síbẹ̀ ó ṣeéṣe kó jẹ́ pé gàrí la máa fún wọn. mọ́ni ọmọ èèyàn fáìn kí lórúkọ rẹ. Àmìdá. Àmìdá ṣé wọn nìkan ló wá Àmìdá ṣé wọn nìkan ló wá rárá. ìwà ìtàlẹ̀ wá. ó wà lẹ́yìn. sáǹtì rẹ ni àbí bọ̀dá rẹ. Aisha. Aisha lè jọ wá ó yá máa bọ̀. ọmọ ìfáìn ọlọ́run ò ṣàánú o. kí ló dé tọ̀nà ókè ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta lè wá papọ̀ dáàdì yín kọ́ ẹ sọ̀rọ̀ ni ẹ fẹ́ rí nǹkan gbà lọ lé yín ni ó yá dúró nígbà tá a wá ní o sọ̀rọ̀ ìwé ẹ̀gbọ́n wọn tó sọ̀rọ̀ tó ń sá lọ wò ẹjọ́ tó sáàyè rẹ̀ padà tẹ̀gbọ́n tábúrò níyàbí ó yá ìmọ̀ bọ̀ wáyé mo ti rí yín gan aṣọ yín mọ́ dáadáa àbúrò rẹ ni àbí ó yá lọ dún bẹ́ẹ̀ ẹ̀rí pásọ wọn yẹn kọ́lọ́run ṣàánú fún wa.